Afẹ́nifẹ́re bá jẹ́gbẹ́ tí ń jà fún ìran Yorùbá kò jọ mí lójú ẹgbẹ́ Afẹ́nifẹ́re dònídọ̀la ikú tó pàkan lára àwọn tí wọ́n dẹ́gbẹ́ yìí sílẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ò tú díẹ̀ wù títí dọ̀la ikú wo ló pa Bọ́lá Ìgè àwọn bàbá tí wọ́n láǹfààní tí wọ́n jà fitafita lórí bí ìran Yorùbá ṣe nílọ síwájú títí dònídọ̀la ẹgbẹ́ Afẹ́nifẹ́re iṣẹ́ wò lè ṣe lè lórí orí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ayé wò yín láwò sunkún ẹ sì ń wòra yín láwò rẹ́rìn lóòótọ́ bàbá wa lè jẹ́ àmọ́ ẹ̀ẹ̀jà fúnra Yorùbá àpò ara yín lẹ̀ ń jà fún. akànbẹ́ mo dégbà alágbà apẹ̀rẹ̀ báyìí ni mo bá wọn tí wọ́n hun wọ́n ní wọ́n hun apẹ̀rẹ̀ mo lémi ò lè hun apẹ̀rẹ̀ ìdè ni mo lè hun pọ̀. ǹjẹ́ mo délé jágilé kò ṣoògùn mo bá wọn níbi tí wọ́n ti jáwé tí wọ́n ti wá gbò wọ́n ní wọ́n jáwé kí wọ́n wé gbò mo lémi ò lè wé gbò èdè bàbá mi ni mo lè wà pọ̀ ǹjẹ́ tí mo bá jàyè sòye tí mo mú yẹn ràn yẹ tí mo mú kan lùkan tó wá dodidi olùgbọ́n adébẹ̀wọ̀n abùmọ́ àrẹ̀sà àjèjì wọn adébẹ̀wọ̀n abùwẹ̀ ọwọ́ àrọ̀gbọ́n agagán adébẹ̀wọ̀n abùbọ́jú wọn ní pédépédé ní pédétélédé fẹ́ jẹ ẹran pédépédé ní pédé kan ara ọ̀tọ̀ tí ó kára ayé lẹ́kọ̀ọ́ òun àti làákàyè ọ̀rọ̀ mi ó dorí àwọn bàbá wa nílẹ̀ Yorùbá pàtàkì jùlọ àwọn bàbá wa tá a pè ní Afẹ́nifẹ́re kí ni pàtàkì wọn tá a fi dẹ́gbẹ́ Afẹ́nifẹ́re kalẹ̀ àwọn pa Adésànyà bàbá wa Bọ́lá Ìgè àwọn kàrìnkàrìn ni wọ́n dẹ́gbẹ́ yìí kalẹ̀ láti wò wípé kí ni ohun tí Yorùbá ò ní láti jẹ́gbẹ́ tí ó jẹ́ ẹgbẹ́ tí ó láǹfààní tí ó kọ ọmọ Yorùbá jọ nítorí ìkan pawọ́pọ̀ wọn mọ̀lélá ìrìn ìrùn wọn pawọ́pọ̀ wọn màgìyàn àwọn yìí sì pawọ́pọ̀ wọn ṣafárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni kí wá ní ẹgbẹ́ tí Yorùbá ò ní tí ó jẹ́ ẹgbẹ́ tí a kóra wa jọ pọ̀ tá a fi láǹfààní láti máa fi gbé orírun Yorùbá lárugẹ ni wọ́n ṣe wò wípé ẹjá dẹ́gbẹ́ yìí lẹ̀ láti máa jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá ǹjẹ́ ṣé ohun tí wọ́n dẹ́gbẹ́ yìí kalẹ̀ fún nígbà náà ni ẹgbẹ́ yìí ṣe ń jà fún ẹ̀tọ́ ṣé ń ṣojúṣe ọmọ Yorùbá ṣé wọ́n láǹfààní láti máa tẹ̀lé àṣẹ àtìlànà tí wọ́n fi dẹ́gbẹ́ yìí sílẹ̀ nígbà náà ọ̀rọ̀ yìí la fẹ́ láǹfààní la fẹ́ gbéyẹ̀wò ló ṣe wípé gbogbo ọmọ Yorùbá tó bá létí ẹ̀já jọ tètí gbéyàwó ọ̀rọ̀ káàsì jọ fi ìdí balẹ̀ kájọ gbọ̀n ta tó fẹ́ mú wa àkànbí orí ọ̀rọ̀ yìí yóò kẹnu díẹ̀ ẹ̀yin bàbá wa lẹ̀ Yorùbá àwọn tí wọ́n dẹ́gbẹ́ yìí sílẹ̀ nígbà náà ni bàbá wa Abraham Adésànyà iwájú tí wọ́n dojúkọ kó má ṣòro ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́ àwọn jẹ́ olórí ẹgbẹ́ nígbà náà tí bàbá wa orí former Minister of Justice tá a mọ̀ sí bàbá wa Bọ́lá Ìgè àwọn náà jẹ́ igbákejì wọn nígbà náà bàbá wa Ọ̀nàsànyà àwọn náà wà ń bẹ̀ bàbá wa Fáṣọ̀rántí gbogbo àwọn àgbààgbà kànrìnkànrìn ni wọ́n kóra wọn jọ látàrí wípé báwo lẹgbẹ́ ọmọ Yorùbá wọ́n ṣe ní ohun kan tó fi jẹ́ pé ni wọ́n fi pè ní pé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ǹjẹ́ ṣé Afẹ́nifẹ́re ọjọ́ kìíní àná tẹ́ ẹ dálẹ̀ ṣé ẹ fi ń fẹ́ rí báyìí ohun tó jẹ́ láǹfààní kí n fi wá sórí ètò ni wípé a rí nígbà tí wọ́n fẹ́ láǹfààní tí wọ́n fẹ́ dìbò ààrẹ àwọn ẹgbẹ́ Afẹ́nifẹ́re wọ́n ní Peter Obi ní ká tẹ̀lé is that the interest of the Yorubas bẹ́ẹ̀ náà ni a rí nígbà náà tí gbogbo wọn ṣe pé ó rí Peter Obi ní ká lọ dìbò fún ìbò lọ tán àwọn ará Yorùbá kan tá a mọ̀ sí olóyè Sunday Igboho àti bàbá Banji Akíntóyè àwọn ń jà fún òmìnira Yorùbá wípé bí Fúlàní ṣe ń jẹ wá lóko tó ní kálukú ò lè sùn tí ò lè wo bí akọ pẹ́pẹ́yẹ tọ́lọ́mọ òrọ́mọ táláyò ráyà tìrìlẹ̀ ń ṣàfẹ́kù aya wọn tí onípò tí wọ́n ń jí onípòjìpò gbé pé eléyìí ọ̀dà àwọn náà bá kọ ìwé sí ààrẹ orílẹ̀-èdè yìí wípé ààrẹ gbogbo ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí kò yé wa a ò sì fẹ́ bẹ́ẹ̀ wípé kí wọ́n láǹfààní kí wọ́n jẹ́ kí ìran Yorùbá kí á dá dúró nítorí àtòkè jíjìn lolójú jíjìn ti mẹ́kún sun ìdí àti túmọ̀ ni wípé bá a bá ní kí ààrẹ Bọ́lá Tinubu kó ṣe ọdún mẹ́rin kó tún ṣe ọdún mẹ́rin míì ẹ mọ̀ wípé bọ́bá yá agbára ó kò nílẹ̀ Yorùbá yóò sì lọ bò míì làwọn ó bàbá wa olóyè Sunday Igboho àti bàbá wa Banji Akíntóyè ṣe wò wípé àsìkò yìí orí àwa là ń bẹ́ẹ̀ wípé bó láṣẹ ṣe kákúkú gbẹ̀tọ́ wa kó ní kálukú ó dá dúró wọ́n kọ lẹ́tà tẹ́ gbé Afẹ́nifẹ́re ní lẹ́tà tí wọ́n kọ yìí kò kà wọ́n wọ́n ní gbogbo ohun tí olóyè Sunday Igboho àti bàbá Banji Akíntóyè sọ wọ́n ní ọwọ́ ara wọn ni wọ́n sọ sí
àpò ara wọn ni wípé ìran Yorùbá ò lọ́bi kankan wípé wọ́n Nàìjíríà. Ẹ̀wà di abiwá ṣàgbàre làwọn tí wọ́n pera wọn ní Afẹ́nifẹ́re yìí. Ó rí wọ́n ní bọ́mọdé bá ń gégi nígbà àwọn àgbà nìkan ní ọmọ ibi tí ó wò ó sí, ṣáwọn àgbà tó wà ń bẹ̀ mọ ibi tí kì yóò wò ó sí báyìí. Àbí a ti sọ ẹgbẹ́ Afẹ́nifẹ́re a ti sọ de political party tó ṣe wípé ìmọ̀ tara ẹni nìkan ló kù ń bẹ̀. Nígbà táwọn Fúlàní láǹfààní tí wọ́n ń pa àwọn èèyàn tí wọ́n ń jẹ wá lóko, a ò rí ẹgbẹ́ Afẹ́nifẹ́re kí wọ́n láǹfààní kí wọ́n sọ̀rọ̀. Kí wá ni ohun tí wọ́n pè ní Afẹ́nifẹ́re? A jẹ́ wípé ìran Yorùbá a ò lẹ́gbẹ́ kankan tí ń ṣojú ọmọ Yorùbá. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re kí ni ìdí àti kókó tẹ́ fi dẹ́gbẹ́ yìí sílẹ̀? Ṣé ń dáàbò bo ọmọ Yorùbá ni àbẹ́ ń tà wá lọ́pọ̀? Nítorí gbogbo ohun tẹ́ ń ṣe yìí ó jẹ́ ká rí wípé ìran Yorùbá ṣá lọ́jọ́ ọ̀la pẹ̀lú àwọn àgbààgbà tí ń bẹ àti wípé ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣe ní youth wing tẹ́ sì pa àwọn ọmọ Yorùbá tí wọ́n láǹfààní tẹnu wọn tọrọ. Nítorí ojúṣe àwọn ọmọ Yorùbá kọ́lẹ̀ mú dúró yìí, ojúṣe ara ti nìkan. Ẹni àwọn tí wọ́n jà fún òmìnira Yorùbá tara wọn ni wọ́n ń ṣe. Ǹjẹ́ gbogbo èyí tẹ́yìn ń ṣe yìí ṣé ẹ̀tọ́ ó lẹ́tọ̀ọ́? Ṣé ìjà Yorùbá lẹ̀ ń gbè àbí láǹfààní ẹ̀yin náà wò wípé àwọn ọmọ yín lè dipò òṣèlú mú lọ́la? Ó rí the interest of your ethnicity ló kọ́kọ́ jẹ yín lógún. Ẹ̀yẹn jáwo leaders of northern forums bí nǹkan bá ṣe ọ̀dọ̀ wọn ni wọ́n láǹfààní ni wọ́n roko sí. Ó rí àtẹnujẹ àti ojú kòkòrò, àìláfojúsùn, àìníbi tá a fẹ́ gbọ́rọ̀ kà kò jẹ́ kí ìran Yorùbá ó tẹ̀síwájú. Èmi fẹ́ jẹ ìwọ fẹ́ jẹ kò já mọ́ bí àárẹ̀. Àwọn àgbà wọ́n ní wọ́n péjọpọ̀ wọ́n kọ́lé ọgbọ́n. Ọgbọ́n dà níbi gbogbo nǹkan tí àwọn tí a pè ní Afẹ́nifẹ́re ṣe. Àwọn àgbà kan ni wọ́n sì péjọ wọ́n kọ́lé ìmọ̀ àti òye dà. Ó rí ó kù dẹ̀dẹ̀ kí wọ́n kan lé ọ̀rọ̀ nílẹ̀ bá mọ́ ni wọ́n fi lọ́rọ̀ nílé ibi tó bá ti bá ni la ti máa ń sọ. Ó rí tọmọdé bá ṣubú tó bá wo wájú àwọn àgbà tó bá wà ń bẹ̀ á bú ẹ̀yìn wò. Kí ló dé tẹ́ wo ẹ̀yìn wò kẹ́ wò wípé ṣé Yorùbá ní ọjọ́ iwájú? Àwọn yúùtù Haúsá tá a mọ̀ sí northerners gbogbo nǹkan tí wọ́n máa ń jà fún ni wípé bó lọ́dọ̀ wa ni ó ṣe ṣe ṣe. Àkọ́kọ́ ṣe jà fún bá ṣe ní state ẹ̀yin tẹ́ pera yín l'Afẹ́nifẹ́re. Ṣé ń jà fún ẹ̀tọ́ ọmọ Yorùbá? Ẹ wo ìtàn sọra rẹ̀ bọ́jọ́ bá pé gbogbo yín pátá òtútù ni ó kìlọ̀ fún ní pátá, ooru ni ó kìlọ̀ fún alákànkò ẹ̀wù. Àpò ara yín lẹ̀ ń jà fún ẹ̀jà fúnran Yorùbá. Nítorí tó bá yẹ pé ẹ̀jà fúnran Yorùbá bórírun Yorùbá ṣe rí yìí ẹ ò ní sọ wípé àwọn tí wọ́n kọ lẹ́tà wípé kí aláǹfààní kí á fún ìṣọ̀kan kí ìran Yorùbá kú òun rẹ̀. Ó rí èní ọ̀dàbí àná ọ̀dàbí òní ní mú babaláwo dáfá ọrọ̀ ọ̀run. Ó rí bó pẹ́ títí ọmọ aláka ọ̀padà ràgbàrà kàràjẹ̀kọ̀, bó pẹ́ títí ọmọ Yorùbá padà kú lórí ipò. Ṣé ohun tẹ́ ń jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́fi kò dodo ọ̀rọ̀ lẹ́ ò fẹ́ gbọ́? Ayé ìjẹkújẹ ó gàràbà gbogbo àwọn adarí Yorùbá pátá korogodo. Ọ̀dájú Afẹ́nifẹ́re ẹ̀ gbọ́ kìlọ̀ àwọn ẹ̀yà yín àti ìran yín mọ́. Ayé ti wá dayé kókó jábélé. Ó rí oníkálukú ó ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ lọ rántí o, bẹ́ẹ̀jẹ́ Afẹ́nifẹ́re bá jẹ́gbẹ́ tí ń jà fún ìran Yorùbá kò jọ mí lójú. Ẹgbẹ́ Afẹ́nifẹ́re dòní dọ̀la ikú tó pàkan lára àwọn tí wọ́n dẹ́gbẹ́ yìí sílẹ̀ ẹgbẹ́ Afẹ́nifẹ́re ò túdìí ẹ̀wù títí dọ̀la. Ikú wo ló pa Bọ́lá Ìgè? Àwọn bàbá tí wọ́n láǹfààní tí wọ́n jà fitafita lórí bíran Yorùbá ṣe nílọ síwájú títí dòní dọ̀la ẹgbẹ́ Afẹ́nifẹ́re iṣẹ́ wò lẹ̀ ṣe lè lórí. Ó rí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ayé wò yín láwò sunkún ẹ sì ń wòra yín láwò rẹ́rìn. Lóòótọ́ bàbá wa lè jẹ́ àmọ́ ẹ jà fúnra Yorùbá. Àpò ara yín lẹ̀ ń jà fún. Àkọ́kọ́ ṣé òfin orílẹ̀-èdè yóò tó kórì fún ọ? Ẹ̀kejì ṣẹ́nà Yorùbá ò tó dá dúró? Ẹ̀kẹta ṣé ojúṣe Yorùbá ní ẹgbẹ́ Afẹ́nifẹ́re mójútó? Ṣé iṣẹ́ Yorùbá lẹ̀ ń jẹ́? Àwọn wo ni wọ́n fún yín lábọ̀ pé nǹkan báyìí ni Yorùbá ń fẹ́ tẹ́ fi ń jíṣẹ́ tá ẹ̀ ń jẹ́ yẹn gan? Ó rí ìran Yorùbá
a ti gbọ́ kọjá ẹgbẹ́ tí ó kàn mọ́ kó wa sọ́wọ́ àwọn sùmọ̀mí, a ti gbọ́ kọjá ẹgbẹ́ tí ó kàn mọ́ kó wa sọ́wọ́ àwọn tí ó mọ̀ láǹfààní tí ó mọ̀ ṣe wá báṣubàṣu, a ti gbọ́ kọjá àwọn ẹgbẹ́ tí wọ́n mọ̀ ṣe ojú ara wọn tí wọ́n láwọn ṣẹgbẹ́ Yorùbá. Orí ẹgbẹ́ Afẹ́nifẹ́re ṣojú ọmọ Yorùbá ojú ara yín lè ṣe, nítorí ò jà fún interest àti ohun tó wu ọmọ Yorùbá. Àkọ́kọ́ ṣé regional system ní ká padà sí ni àbí ká padà kóníkálùkù ọmọ lọ. Orí ẹ mọ̀jà kanra wa, agbára ó padà kú ò lọ́dọ̀ Yorùbá, àmọ́ tágbára bá kú lọ́dọ̀ Yorùbá pé bọ́bá yá gbàgbára bá kú ò, gbogbo òfin tẹ́ ẹ bá láǹfààní tẹ́ ẹ bá ṣe lónìí bẹ́ẹ̀ lómi ìbádébẹ̀ ó lè dàrú. Báwọn kan ṣe ń kọ báyìí làwọn kan ń parẹ́. Òfin tí Tinubu bá ṣe lónìí bíjọba mi ìbádébẹ̀ ó lè dànù. Òfin táwọn kan ṣe lánàá Tinubu náà yí kan padà ló fi jẹ́ wípé ẹjẹ́ àwò kábọ̀wò tò ní nìkan ẹjẹ́ àwò tọ̀ lámọ́ gbogbo ohun tá a bá fẹ́ ṣe. Ìran Yorùbá ẹjẹ́ àmọ́ tá à ń ṣe o, ẹgbẹ́ Afẹ́nifẹ́re òṣojú ọmọ Yorùbá, ẹjẹ́ apagbára pọ̀ kápamọ́ pọ̀. Tó bá ṣe pé regional system la fẹ́ padà sí, ẹjẹ́ apadà sí regional system. Mo bá sì ṣe pé ká fìmọ̀ ṣọ̀kan ká dá dúró kí ìran Yorùbá ó ṣe tiẹ̀ lọ́tọ̀. Orí ọmọ Yorùbá ìkan pawọ́pọ̀ wọ́n mọ ilé ńlá, ìrìn wọ́n pawọ́pọ̀ wọ́n máa jìyàn, àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni. Ẹ jẹ́ apagbára pọ̀ ká pàmọ̀ pọ̀ ká pèrò pọ̀ láti gbórí irun wa lárugẹ. Àkànbí mo fẹ́ mọ fi yìí ṣe lọ, mi ò nílò ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, mi ò nílò lọ́kọ̀ọ̀kan tó lọ tí ò dé sàlẹ̀ odò. Ayúlọ àyùmọ̀ báyìí lọ́wọ́ yẹnu àtẹ̀pẹ́ lẹ́sẹ̀ ẹ̀tẹ̀nà. Ẹ mọ subscribe sórí YouTube channel wa Mr Wisdom TV. Ó dàbọ̀ yín bàbá, ó dàbọ̀ yín màmá, ó dàbọ̀ yín ẹ̀gbọ́n, ó dàbọ̀ yín àbúrò.